pé ìnáwó àjọ náà ni o. wàlá tu'tu sufaha. tọ́ adébí ìdájọ́ ẹgbẹ́ ìdájọ́ mi afẹ́débí ìdájọ́ mi. ọmọ òrukàn tí ń bẹ lọ́dọ̀ yín Ọlọ́run ni ẹ fún wọn ní nǹkan wọn. ẹ kọ́kọ́ mọ́ pẹ̀lú ògo Ọlọ́run tíra ogún pínpín ní èdè Yorùbá ń lọ lọ́wọ́ lérí òǹtẹ̀ nísìn torí a rí pé àwọn èèyàn ń kó sínú àdánwò nípa ìmọ̀ bí wọ́n ṣe pínkún wọ́n á tún lọ pé àwọn àfáà mi pínkún wá pínkún wọ́n tó dá wàhálà alẹ́ ni àti wá ṣe é ní àkọsí bẹ́ẹ̀ lédè Yorùbá pẹ̀lú ògo Ọlọ́run jọ́ Sunday yóò jáde àbí Saturday ẹni ó bá kọ́kọ́ yáwó ni kọ́kọ́ rà ń bẹ̀ torí pé àwọn tíra wa tó wà lórí òǹtẹ̀ pọ̀ pẹ̀lú ògo Ọlọ́run tẹ́ ẹ bá jókòó tẹ́ ẹ bá wo ìlànà Islam lérí ogún pínpín ẹ mọ̀ pé aṣáájú Islam jẹ́nu ẹ̀sìn bó ti pọ̀ tó náà pàtí wáǹsì ló máa jẹ́ ó pọ̀ o ìwé ńlá ni ṣùgbọ́n bó ti wá tó náà pàtí wáǹsì ló sì máa jẹ́ a sì gbìyànjú bó jẹ́ 2 copies a mú lọ fún wọn ní àwọn universities lédè Yorùbá ó ti mọ̀ bí nǹkan rẹ̀ ṣe rí ṣùgbọ́n lẹ́yìn gbogbo eléyìí min ba'di wasiyatin yusa biha aw daynin gbogbo bẹ́ẹ̀ ṣe pé lẹ́yìn ìgbà tí wọ́n bá yọ àsọ́ọ́lẹ̀ tí òkú sọ pé ẹ fún lágbájá ní nǹkan báyìí lágbájá lónìí èmi kí mo ní nǹkan báyìí lágbájá ni àbí gbèsè òǹlẹ̀ tó lè pínkún gbogbo yóò jáde ẹgbìyànjú kẹ́ ẹ mọ̀ dájọ́ gan kẹ́ ẹ lè bá àwọn ìsìlámù lọ́wọ́ ní gbogbo ọ̀nà tí àwọn èèyàn bá ní ìdí yín sí ẹ̀yin lẹ́ẹ̀ fọ́n ta káàkiri làwọn èèyàn máa jàǹfààní ẹ̀ èèyàn mẹ́rin lọ fẹ́ dá lóhùn èèyàn mẹ́rin lọ fẹ́ dá lóhùn ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ wà níwà tí àwọn èèyàn bá rí ẹnì kọ̀ọ̀kan yín kí wọ́n mọ̀ pé èmi làwọn rí ní ìmọ̀ Ọlọ́run wá ní ọmọ òrukàn tí ń bẹ lọ́dọ̀ yín ta ní kẹ́ fún nǹkan fún wala tu'tu sufaha amwalakum lati ja'ala Allahu lakum qiyaman ọmọ òrukàn tí bàbá rẹ̀ ìyá rẹ̀ ti kú tó pé ọ̀dọ̀ yín lọ́mọ yẹn wá wà ta ní kẹ́ fún wọn ní nǹkan ọmọ tẹ́ ẹ bá dé pé ò tí ì nílà káyè ẹ má kó nǹkan wọn fún ẹ ti kéyìn tẹ́lẹ̀ ẹ ti ké ẹ ké. wàlá tu'tu sufaha amwalakum allati ja'ala Allahu lakum qiyaman. Ma'rufa. Allah ní ọmọ òrukàn tí ń bẹ lọ́dọ̀ yín tí bàbá rẹ̀ ìyá rẹ̀ kú tí wọ́n fi nǹkan lẹ̀ àwòtọ́ ọ̀dọ́ kẹ́ kó fún wọn ṣùgbọ́n ẹ má ṣèkà ẹni tẹ́ ẹ rí pé ò gbọ́n éèjì kọ́ lọ gbọ́n éèjì kọ́ lọ gbọ́n ẹni tẹ́ ẹ rí pé kò tí ì gbọ́n ẹ má kó dúkìá rẹ̀ fún un torí ìlòkulò ní ó lò àbí kí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá rí pé ẹ ní ìmùkàníyà pé kẹ́ ẹ máa bọ́ kẹ́ ẹ máa ra nǹkan fún kẹ́ ẹ máa ran lọ léèwé pẹ̀lú owó tiyín inú dúkìá bàbá rẹ̀ tí ń bẹ lọ́dọ̀ yín
ó ní kẹ́ ẹ máa fi ràn ẹ sì máa kọ́lẹ̀ ẹ sì jẹ́ kó máa mọ̀ wípé owó bàbá rẹ̀ iye báyìí ni o ṣùgbọ́n ìṣèwọ̀n náà kọ́kọ́ rí bí mo ṣe wà iye báyìí là ń san o ẹ máa kọ́lẹ̀ ọdún mú ń bẹ̀ o gbogbo tó ń jẹ tó ń mu pẹ̀lú tálákàrà mi náà mo fi ń ṣe o nǹkan rẹ̀ rèé o. tó bá fẹ́ ra sọ tí yọ balagbà àti lè ra tó fẹ́ ra jẹ́ wàkìsúhùn fi ha ra sọ fún un nínú owó òbí ẹ̀ ìyá ni àbí bàbá àbáwọn méjèèjì tí ń bẹ lọ́dọ̀ rẹ̀. وقولوا له قولا معروفا. ṣùgbọ́n kó a tó máa náwó òun jẹ́ kókó mà jẹ́ kó jẹ́. sàròyé pé tó má ní pé nípa pé mo ti rí pé bàbá rẹ lówó lọ́wọ́ ṣe kí nìkan o àìsí ni wọn náà ọ̀dọ̀ mi lọ́wọ́ ó ní jẹ́ kí n máa náwó òbí rẹ fún ọ o kúlú làhún. قولا معروفا. ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا. ọlọ́ni wabutalu liyatama ẹ ṣe ìdánwò fún ọmọ òrukàn ẹ tẹ́sì làákàyè wò ẹ fi mọ̀ pé ọmọ rẹ ni àbọ̀mọ bú eré rẹ pé ní abẹ́rẹ́ rẹ ò pé bẹ́ẹ̀ bá kó fún un bó o ní o ti ṣe ṣe ẹ sì dánwò fún un. hata idha balagu nikaha títí yóò fi wáyé dìgbà tó tó níyàwó. ṣùgbọ́n fa ini anastum min urushidan bẹ́ẹ̀ bá wá rí i wípé èrè rẹ̀ pé ẹni anastum min urushidan tẹ́rí pé ó ti mọ̀nà kò lè ṣe ogún tó jẹ báṣubàṣu. فادفعوا إليهم أموالهم. dúkìá àwọn òbí rẹ̀ tí ń bẹ lọ́wọ́ yín ẹ délé fà ẹ̀ fún fadifa'u ilayhi dúkìá ó lè má jẹ́ owó nìkan ó lè jẹ́ oko ó lè jẹ́ lẹ̀ ó lè ti ra lẹ̀ síbì kan kó jẹ́ pé ìwọ nìkan ni ó jẹ́ kó o mọ̀ pé o fẹ́ kọ́lé síbi báyìí ṣùgbọ́n ikú ti dé kọ́mọ yìí ó kéré ń gbà yẹn ìfẹ́ nìkan kó o mọ̀ kó jẹ́ pé wọn nìkan lọ́ mọ̀ ẹni anastum min urushidan bẹ́ẹ̀ bá rí i pé ara rẹ̀ ti balẹ̀ orí rẹ̀ ti pé hatta idha balagu nikaha títí ó fi di pé ó lè fẹ́yàwó fadifa'u ilayhi amwalahum nǹkan bàbá rẹ̀ pé tọ̀ wọ òkú ọ̀run rí o ilẹ̀ yìí mi nìkan ló fi hàn ìwé rẹ̀ ní. sumagaya tó ṣe. ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا. bẹ́ẹ̀ bá fẹ́ kówó fún ẹ jẹ́ kẹ́ ẹ rí i pé kódà bẹ́ẹ̀ bá rí àwọn tí pọ̀wọ́ run lára rẹ̀ pé tó ní afẹ́ kó kíní fún ọ nísìnyí bí wọ́n ṣe ń ṣe yìí kó wọn ní bàbá kan tí wọ́n fi lẹ̀ ló ṣe nǹkan bàbá yín o báṣubàṣu o kí ló fẹ́ fowó yìí ṣe kí ló fẹ́ filẹ̀ yìí ṣe ẹni anastum min urushidan tẹ́ bá rí pé rẹ̀ pé délé fowó ẹ̀ wala ta'kuluha ẹ gbọ́dọ̀ jẹ owó ọmọ òrukàn tí àwọn òbí rẹ̀ fi lẹ̀ sọ́wọ́ yín
ìsìráfà ní iná pé mo rí opportunity Allahu Akbar. ìsìráfà pété iná ta ni ó bí mi iná pé èmi ni mo lẹ́tọ̀ọ́ sí wabidaran an yakibaru. wábìdára láti máa lo owó náà fáǹfààní ara yín lọ́nà tí ò wúlò ṣùgbọ́n níbẹ̀ yẹn àwọn oníṣẹ̀ríà wọ́n tẹ̀síwájú pé tí òkú bá fi owó lẹ̀ tó kàn wà ń bẹ̀ àyè ń bẹ kọ́ pé ọmọ òkú pé bàbá rẹ̀ ò fi owó báyìí lẹ̀ ṣé ká máa fowó yìí ṣòwò tó bá yọnu ọlọ́mọ fi ṣòwò ṣùgbọ́n irú òwò bẹ́ẹ̀ èèyàn máa dá owó sí ọ̀nà mẹ́ta ni ìdá méjì ni ó máa jẹ́ tó máa yan owó torí pé ètò company nínú Islam tí ẹnìkan bá gbé 1 million lẹ̀ tẹ́fẹ́ máa fi ṣiṣẹ́ ìwọ director èmi director owó fúnra rẹ̀ náà ẹ gbọ́dọ̀ fóònù náà ní director ẹ kọ́kọ́ pín iye tẹ́ fẹ́ pín fún owó tẹ́nìkan gbé lẹ̀ èyí tó kù ó ní àwọn méjì jẹ́nẹ́jọ́ ṣiṣẹ́ ní ó sì wá pín gẹ́gẹ́ bí wọ́n bá ṣe fàdéhùn sí torí tí wọ́n bá jẹ́ director ẹnìkan máa jẹ́ MD gbogbo wọn sì ní irú ọpọlọ kan náà kọ́ ni wọ́n ní irú wàhálà kan náà sì kọ́ ni wọ́n mọ̀ sí lórí company ṣùgbọ́n èyí tó kù wọ́n wàá pín gẹ́gẹ́ bí wọ́n bá ti ṣe ṣàìṣàdéhùn ṣùgbọ́n wọ́n pín sí mẹ́ta déédéé ìdá kan ó jẹ́ tó wó abẹ́ gbọ́ so irú ẹ̀ náà ní happen tẹ́ bá fẹ́ máa fowó ṣòwò owó máa nìkan ìwọ máa nìkan ọmọ yẹn náà yóò máa nìkan tó bá sì wá jẹ́ wípé kèsè irú ẹ̀ fọ́ọ̀nù mi company tó bá jẹ́ pé owó lẹ́ẹ̀ bá fi ń ṣe ẹ̀ máa yọ èyí tó bá jẹ́ èrè tí owó ẹ̀ máa yọ fowó ṣùgbọ́n ẹ̀ máa jẹ́ kọ́ ọmọ ọmọ àmọ́ madame joko ẹ̀yẹ sọmọ bí díẹ̀ kó joko mẹ́yìn ẹ̀sùn hẹ́n náà bisimilá. wabidaran an yakibaru. torí bẹ́ẹ̀ ìsìráfàn ẹ má lo owó ọmọ òrukàn nílòkulò wabidaran àbí kẹ́ ẹ má lẹ́ ń lò ó ẹ̀mí yíwọ́ padà sí gbogbo nǹkan an yakibaru ní ti ìgbéraga pé mi mo wà lérí ẹ̀ pé ọmọ gan o bàbá rẹ kó tó kú kò tó bẹ́ẹ̀. Allahu Akbar. ọ̀rọ̀ béèrè mi ní má kò láyà jẹ ọlọ́run fẹ́ bẹ́ẹ̀. wa man kana ganiyan falyasta'fif. ohun tó dáa fún ẹni tí wọ́n fi ọmọ òrukàn sọ́dọ̀ rẹ̀ tí àwọn òbí ní àbíyá tí wọ́n ní dúkìá lọ́dọ̀ ẹnìyàn ohun tó dáa ni pé man kana minkum ganiyan tó bá jẹ́ ẹni tó lọ́rọ̀ ni falyasta'fif kó kájú kúrò níbi dúkìá ọmọ òrukàn ló dáa falyasta'fif kó kájú kúrò ń bẹ̀. wa man kana fakiran falyakul bil ma'ruf. tó bá wá jẹ́ tálákà ó ní wọ́n fi nǹkan lẹ̀ fún ó lè máa mú nínú ẹ̀ níyìí tí ò ní fa èébú nígbẹ̀yìn. Allahu Akbar. falyakuli bil ma'ruf. bil ma'ruf kó máa jẹ níyìí tí ò burú jù tójú ò ní tì í lẹ́pẹ́
bàbá ìtẹ́ náà yìí ń kó ẹ̀yin fẹ́ gbogbo ẹnu bú àgbàlagbà ilé yìí Allahu akbar. tó bá jẹ́ pẹ̀yìn lẹ bá kú ńkọ́ irú kí lẹ ṣe yìí nísìnyí. sẹ́ẹ̀rì pé wọ́n ti ń bù nù. وليأكل بالمعروف فإذا دفعتم ọlọ́run wá ní إليه ṣùgbọ́n bí ọmọ náà bá wá di pé ẹ fẹ́ kó nǹkan ẹ̀ fún ẹ má kó fún nínú yàrá ẹ pẹ̀lẹ́ rí. فأشهدوا عليهم. pétó àwa náà lọ o ìyá ọmọ yìí nítorí lọ́dọ̀ mi ní déètì yìí ni mo kọ́ lẹ̀ àbí bí bàbá ọmọ yìí mo fẹ́ kó fún un nísìnyí òfin ọlọ́run ni pé ká pẹ̀lẹ́ rí. Allahu akbar. tó bá dàlẹ̀ kí á mọ̀ ẹsẹ̀ rí àwọn màláíkà tí ń sẹ̀rí nísìnyí nítọ̀dọ̀ ọlọ́run ẹ̀yìn ẹsẹ̀ rí mi níta yé nǹkan bàbá rẹ ní òun ló ní kíní yìí òun ló ní kíní yìí ṣùgbọ́n nísìnyí àwọn èèyàn ń pa ọmọ òrukàn ní. Allahu akbar. kó tó di pé yóò gbọ́n béèrè wọ́n ti fún un ní nǹkan jẹ. Allahu akbar. títí dìgbà wo àwọn èèyàn ọmọ òrukàn mélòó lẹ́rìí tí tó lò gbèsè ayé rẹ̀ wọ́n lè ti fi omi lè máa ṣe gangan omi lè dédé bẹ̀rẹ̀ sí máa mú gbó káàkiri kò tí ẹ òun náà ló tún máa lọ lé aláàfáà pé ọlọ́mọ sànù wa ọmọ yìí gbàtí bàbá rẹ̀ ṣẹlẹ̀ tí kò àmọ́ tí ń gbé nìkan yóò mọ wá sọ fáwọn yẹn pé gbogbo nǹkan bàbá rẹ̀ èrè rẹ̀ náà la náà lélẹ̀. Allahu akbar. ẹni sáré bí sẹ́ńsẹ́ kéèté jẹ́ asùn gbogbo gbà wá o sì ló fún ní nǹkan jẹ. ṣùgbọ́n ta ló sún mọ́ni tó ọlọ́run tó dání. Allahu akbar. ta ló rí ni tó rí kọ̀kọ̀ tó rí gbangba tó ọlọ́run tó dání. Allahu akbar. afa kan radiyallahu ta'ala anhu. Allahu alaykum. ó ní yadiri bi sirrika. ẹ̀yin náà lẹ́wí bẹ́ẹ̀. jẹ́rìí mu tàdí wa kullu sirri ladan rabbika ila. yadiri bisirrika misilal jari mutadaha wa kullu sirri lada rabbika ilani. ẹ̀dá ní rí gbangba ọlọ́run ọba arínúríta ni àríwárẹ́yìn àrí ayé rí ọ̀run ìrí kálukú pẹ̀lú tí kálukú ń ṣe. Allahu akbar. yadiri bisirrika mithlal jari mutadaha wa kullu sirri lada rabbika ilani. يدري بسرك مثل الجهر ما اتضحى وكل سر لدى ربك إعلان. ọbọ̀lọ̀ ti rí gbangba ní rí kọ̀kọ̀ ní kedere mutadahan tí kàkẹ́ òru lójú gbogbo kọ̀kọ̀ lọ́dọ̀ ọlọ́run bíi gbangba ni mẹ̀dánì ta wà yìí programu kan bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn pọ̀ mọ́ pé ní gbàgede ọ̀rọ̀ la wà yìí ẹni tí ó bá ṣe àbòsí fẹ́ kan tó fi bàtà nìyẹn jẹ́ bóyá túrú làákàyè àbọ̀pá àwọn òwe yorùbá wọn ní ẹni tí mọ́tò pa kọ́ ní òmù nọ́mbà sẹ́ni tó kú ní ó béèrè nǹkan àwọn òbí ẹ̀. يدري بسرك مثل الجهر متدها وكل سر لدى ربك. يجري بسرك مثل الجهر متضحى
وكل سر لدى ربك إعلان. ẹ dákun ẹ ṣọ́ra. Allahu Akbar. kò sí ní tó dáa kò sí ní tó dùn tó ohun tó jẹ́ ẹ̀tọ́ ẹni. kò sí ní tó jẹ́ poison tó nǹkan ní nǹkan tó yẹn mú tó jẹ. ó lè jẹ́ ní dúdùn kó jẹ́ pé ẹ̀san àìjẹ́ tiẹ̀ ntí tó jẹ́ tí ó dá lẹ̀ lára ẹ̀ àbí lára ẹni náà oní ò mọ̀ dára ẹ̀ lẹ́bi. Allahu Akbar. الله أكبر لا تظلمن إذا ما كنت مقتدرا. àwa ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gba dídí ọ́fíìsì ogun ológun tí wọ́n sọ ọmọ àwọn tí wọ́n ní wọ́n sọ wọ́n di wèrè. Allah. ní àwọn ọmọ tó jẹ́ wípé ẹ̀yìn ojú bàbá wọn ẹ̀yìn ojú ìyá wọn ni wọ́n jẹ́ kí wọ́n tó kú ó wá di ẹni tí ń ṣe rẹ̀ dẹ̀. Allah. Allahu Akbar. Allahu Akbar. لا تظلمن إذا ما كنت مقتدرا وصدم يرجعك إلى الندم. لا تظلمن إذا ما كنت مقتدرا فالظلم يرجع عقباه إلى الندم. تنام عيناك فالمظلوم منتبه يدعو عليك وعين الله لم تنم يدعو عليك وعين الله. àwa ti wà lẹ́kọ̀ọ́ ti pẹ́ díẹ̀. أدام الله حياتكم. a ti mọ àwọn ilé tí àwọn tó ní fílẹ̀ tí àwọn tí wọ́n fílẹ̀ fún tí wọ́n ṣe nǹkan tí ò dá fáwọn ọmọ wọn tí àwọn ọmọ tí wọ́n fúnra ara wọn ò wá wúlò dè ní. Allahu Akbar. لا تظلمن إذا ما sórí ẹ كنت ní gbogbo ẹ̀yin ọmọ مقتدرا. kéwù sí ẹ bẹ máa ké kálámù nìkan ẹ máa kéwù bẹ̀rù Ọlọ́run. Allahu Akbar. kéwù bẹ̀rù Ọlọ́run ọba ò pọ̀ mọ́ Allahu Akbar. ó wá jẹ́ pé little difference níbẹ̀ láàrin àfa àtẹni tí ò fa. Allahu Akbar. kódà ẹni tí ò fa ń gbà máa sọ ma pé àfa ni wọ́n ń pera rẹ̀ pé bọ́ọ̀ ṣe ń ṣe yìí ṣe bọ́ọ̀ sọ pé ọ kéwù irú ẹni bẹ́ẹ̀ ó dáa kó wọlé kó sunkún tí lè su. La ilaha illallah. Allahu Akbar. أبقاكم الله. Allahu Akbar. àfa là ń wí yìí. gbogbo àwọn tí máa ní nǹkan láyé wọ́n á máa dipísẹ́ẹ̀tì ni àfa Ọlọ́run ló jẹ́ pé yìí máa àpísẹ́ẹ̀tì ni. أبقاكم الله. àfa àgbà àfa àgbà là ń wí yìí. ṣùgbọ́n kí ló fà ní ìmọ̀ tí ò sí bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ kí ni fà ní àfa àti àwọn èèyàn ò lè trust. Allahu Akbar. bó bá rọrùn ni ó dáa kí wọ́n wá abẹ́rẹ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ kí wọ́n fi rán ẹnu ẹ̀ kó mọ̀ rí wá àṣìṣe. Allahu Akbar. àfa là ń wí yìí. àfa làwọn bàbá ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí. ẹ mọ iye gbogbo iye tíra tẹ bá ké ó ní làákàyè àwọn tó ní tíra yẹn ti jòkó nú ọkàn yín. Allahu Akbar. bá a fáwọn bá ń lọ wọ́n ní ẹfẹ̀ ká pé ní alpha ẹfẹ̀ 1000 yẹn nílò yẹn. Allahu Akbar. أدام الله حياتكم. الله أكبر. pẹ̀lú gbogbo wàhálà kí lóò nìkan fẹ́ fún yín anybody tó jẹ́ àfa tí ẹnìkan fẹ́ ṣe tí ò dáa tó sọ fún un pé n tó ń fẹ́ ṣe yìí nǹkan ni tó rí i pé ò dáa tó dẹ̀ ní òun ó ṣe fún un lérí iye báyìí ẹsẹ̀ tiẹ̀ ìlọ́po 3 ni ó fi ju tẹni tó wá gbéṣẹ́ wá lọ. Allahu Akbar.
pé àtọ́ fẹ́ ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ bàbá ọ̀sẹ̀ ń gbà yẹ báyìí ní tọ́ ọmọ pé ò dáa ọjọ́ mélòó ni ìjọ kú tiẹ̀ lókùtọ̀ ọmọ. Allahu Akbar. ọ̀nà tí àwọn èèyàn ń gbà lówó ò dáa mọ́ ó wá kò jẹ́ kí wọ́n rí nǹkan tó wuyì fowó ṣe bádáwò bá bá wọn nǹkan tó gbé bẹ́ẹ̀ nìkan bá ná 20,000 sí yóò ṣàlàáfíà wọ́n sì máa ná 2 million gangan ò ní ṣe. Allahu Akbar. torí owó ń pariwo pé bí tí mo wà yìí ò dáa mo fẹ́ kú o owó lójú Ahyakumullah. owó létí owó tó rí lọ́nà ẹ̀tọ́ tí nǹkan bá dé tọ́ọ̀nà 50,000 sí ẹlòmíì sì máa ná 5-10 million nǹkan yẹn ò ní í ṣe torí kí nítorí pé owó ní ń bẹ lọ́nà pẹ́ẹ́dà kò jẹ́ kí n kú òun bí ibi tí mo wà yìí ò dáa. Allahu Akbar. Allahu Akbar. ṣe é rí ẹ̀dá nkanjú ni ma min dabati fil ard إلا على الله رزقها. gbogbo tí kálukú ó jẹ tí ó jẹ ó ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀tún gbogbo tí ó ṣe kálukú àbí tí kálukú ó ṣe ń bẹ lọ́wọ́ òsì. Allahu Akbar. òní nọ́mbà tòsí fi pọ̀jù tí ọ̀tún lọ méjìdínlógún ní ń bẹ lọ́tún 100 àtẹyọkan ní ń bẹ lósì. Allahu Akbar. Allah. لو توكلتم على الله حق توكله رسول الله محمد صلى الله عليه وسلم يقول لو توكلتم على الله حق توكله لرزقكم الله كما يرزق الطير يجد خماصا أي جياء وتروه بطانا أي شباء. صلى الله عليه وسلم قال. النبي لو صلى الله عليه وسلم. anabi ní bá pé ẹ mọ̀ tí jẹ́ ìfaratì Ọlọ́run ni tẹ́ ẹ bá faratì Ọlọ́run gẹ́gẹ́ bó ṣe yẹ kẹ́ ẹ faratì Ọlọ́run kì bá máa mú gbogbo tẹ́ ń fẹ́ ìjẹ ìmú yín kì bá máa mú wá bá yín gẹ́gẹ́ bí tí ṣe mú ti ẹyẹ lè fún ẹyẹ tí ó jí láàárọ̀ pẹ̀lú ebi tí ó sì di alẹ́ pẹ̀lú ayọ̀. Allah. àti pé ṣé n ta ń jẹ náà lówó gbúdùn tó bá yẹn n ta ń jẹ kọ́ ló dùn ìbẹ́ lọ́wọ́ bọ̀ wá ni pé adùn tí ń bẹ lẹ́nu wa kọ́ lọ́wọ́ máa mú kú. bọ́lọ̀ ń bá ti mú adùn tí ń bẹ lẹ́nu kú gbogbo téèyàn bá jẹ yóò korò ní àbí kó tẹ́. kò sí tí wọ́n fi ṣe bẹ̀ tí fi dùn bí adùn tọ́lọ́run bá ti kú lẹ́nu àdánwò dé. Allahu Akbar. torí ẹ̀ Allahu Akbar. àti pé kí láǹfààní tẹ́ ẹ máa jẹ tí ò gbọdọ̀ kọjá bíi 4 hours nínú yín torí gbogbo nǹkan rí ìrìn àjò ló wà oúnjẹ tẹ́ ẹ jẹ ó ti mọ iye ìgbà tó ń gbọdọ̀ dúró nínú kótó kú omi kótó lọ bòmí bẹ́ẹ̀ bá ti jẹ́ báyìí ni ó ti bọ́ sí processing kọ́kọ́ sàràfíà wákàtí méjì oúnjẹ tẹ́ ẹ bá jẹ wákàtí méjì ni òfin ní change lẹ́yìn wákàtí méjì á bẹ̀rẹ̀ sí change kúrò lóúnjẹ. Allahu Akbar. eléyìí ni pé oúnjẹ sọ pé ibi tó ń wá yìí wọn gbọdọ̀ pẹ́ ń bì yìí níbomi lọ torí oúnjẹ yóò tún di nǹkan mi torí bó bá ti wà ń bẹ̀ kó tó jáde àwọn nǹkan míì tí ó bá wá sáyé ó ti bọ́ sára ẹ̀ ní àwọn kòkòrò tí ó jẹ́ pé àwọn òní ò tún fi sí ẹ̀dá ibi tí wọ́n ń lọ. Allahu Akbar. kò sí gbèsè téèyàn máa ṣe láyé tí kòkòrò ní síbẹ̀ àwọn kòkòrò yẹn ni wọ́n gbọ́dọ̀ kú ń bẹ̀ yẹn wọ́n ń lọ bòmíì
ibi tí wọ́n bá ti yà wọ́n tún da nǹkan mi wọ́n ì bá dà sínú omi wọ́n di ẹ̀dá mi ìgbẹ́tọ̀ ya yẹn àwọn wọ́n di ẹ̀dá mi. Allahu akbar. kí ni wàá dàkúrà wá sí nǹkan sọ yìí. ittaqillaha wa qasir amala warda min rizqin bimahama asala laysa fi dunya khuludun lilwala innama yatlubu al-mautu ala girati minhu jadira bil wajal. Allahu akbar. سائر الأقوال أنها تكسر ولكم في الأرض قوم معشر حكمة قد حيرت من يبصر كمجاهل وهو مثير مكسر وعليم متى منها بالعلل. ọlọ́run ẹ̀jẹ̀ adó tì. ọlọ́run ẹ̀jẹ̀ adó tì. وقصر أملا. kò sí tu mo pọ́fẹ́tì mo gbọ́nú kò ṣe nǹkankan gbogbo tí kálukú bá ń ṣe tó bá rí sí ọlọ́run ó wu ọlọ́run ni. tí kálukú bá rí ṣe wu ọlọ́run kó rí ṣe ni. ẹ dákun sẹ́ni bá ṣe gbogbo ẹ̀yin ọ̀dọ́ tafsiri alukuran ní tútù wọ́n sọ alukuran kalẹ̀ pẹ̀lú ìbẹ̀rù ni. Allahu akbar. ìbẹ̀rù náà lèyàn fi tú alukuran. Allahu akbar. ọlọ́ni wákàfà bẹ́ẹ̀. Billahi hasiba. mama rò pé nìkan ò síbi tó a ti ń ṣe èmi fúnra ara mi gbogbo bọ́ọ̀ ṣe náwó lówó mò ń ṣírò ẹ̀. Allahu akbar. bọ́ọ̀ ṣe mú tó ń ṣe wákàfà bẹ́ẹ̀ la. Billahi hasiba. ìṣirò wo lẹ́dá mọ́ ọlọ́run tó dá sẹ́mọ̀ méjèèje àti tí ń bẹ ń bẹ ó dá lẹ́lẹ̀ méjèèje àti tí ń bẹ ń bẹ ó dá búdò méjèèje àti tí ń bẹ ń bẹ ó dá wàlìjànú ó wá ní wàlá yauduhu hifzuhuma wa huwa al-aliyyul azim. wọ́n ní gbogbo tí mà yìí fi sísọ rẹ̀ ọlọ́run ní kì í ṣe iṣẹ́ kọ́ nìyí. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. alani alukurani ẹgbẹ̀rún mẹ́fà àyà ọgọ́rùn mẹ́fà àtọgọ́ta àti mẹ́fà bó ṣe pọ̀ tó náà mo ṣe híhá rẹ̀ nírọ̀rùn nípa pé ọ̀rọ̀ tèmi ọlọ́run ọba tí ò ní wàhálà ni kò sí pòfẹ́sọ̀ tó lè ṣèwé tó lè há péjì mẹ́ta nú ẹ̀ pé pòfẹ́sọ̀ tó ṣèwé o kó wá fẹ́ deliver speech kó wá mọ sọ lérí kódà bó bá rí kó ṣe mistake yóò tó wá gọ́gùn ńlá tí ó. orí bẹ́ẹ̀. aago kan àbọ̀ ni àbí agúnmi lè. bẹ́ẹ̀ni. aago kan àbọ̀ la ṣe pé a máa dá tafsiri do aago kan àbọ̀ lólu yìí gbogbo tá a gbọ́ lé ní kọlọmọsá falùbáríkà sí. amiina. kọlọmọ falùbáríkà sí. amiina. àwẹ̀ la ń gbà yìí ẹ máa gbà dáadáa ẹ gbà bẹ̀rù ọlọ́run lérí ọ̀rọ̀ lérí ìrìn lérí wíwò lérí níná lérí lílò lérí jíjẹ gbogbo ìgbésí ayé wa kọlọmọsá ìjì rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa. amiina. lakal qurbu min